tọrọ bàbá Sokoti díẹ̀ torí pẹ̀lú ògo Ọlọ́run aago 10 náà ládàdó. Wọ́n padà sí Mẹ́kà. Wàláì tàláì. Ṣé bàbá tó bí òun, bàbá tó bí tọ́lé àtúnyẹ, bàbá tó bí ẹ tán ìdí bàbá wọn mẹ́ta sẹ́yìn. Ṣé orúkọ Mùsùlùmí náà jẹ́? Do ẹ jẹ́ máa bá play rẹ̀ báwọn. So gbẹ ẹ dákun gbẹ tí máa ń comment máa ń bú mi, ẹ dákun ẹ má bú wọn padà o. Mo fọlọ́n bẹ̀ yẹn, ẹ dákun ẹ má bú wọn padà torí t'Ọlọ́run, ẹ dákun o. Ẹ má bú wọn padà, èmi ni wọ́n ń bú. So wọ́n bá mi fi nǹkan pamọ́ níwájú Ọlọ́run tí mò ń lọ dé bá ni. Ẹ má bú wọn padà ló kọ mi, ẹ dákun. Inú àwọn ibi tá a ti ń ṣe mistake láwùjọ nu, à ń bèè bú padà. Ẹ wá àwọn bàbá méjèèjì ń jà ilé ohun táwọn ọmọ wọn lé kí wọ́n ti sọra wọn dàbí èpè, àwọn ọ̀rọ̀ tí ò da, àwọn ọkọ̀ tí ò da. Àtajassusu ní Ridwan ṣe yọ́ máa tọ pinpin ọ̀dọ̀ àwọn èèyàn káàkiri. Ọlọ́run ni wala tajassasu wala yaghtab ba'dukum ba'dan. Ọ̀nkálùkù sọ̀rọ̀ ara wọn lẹ́yìn. Ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuhu. Tọ́rọ̀ bá rí bó ti rí nísìn. Ṣé kò yẹ kí ìkọ̀kí ní ọ̀padà sọ́dọ̀ Ọlọ́run, kí ìkọ̀kí jọ padà sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ìmọ̀ tó ṣe fún mi tó fi fi ká sọ pé bẹ́ẹ̀ gan. Ìmọ̀ tó ṣe fún mi tó fi fi lágbájá báyìí ṣe pàṣán ìyà yìí fún mi o, ṣàforíjì fún mi. Kí sì fárọ̀ wa máa lọ ojoojúmọ́. Dandan ni kí àwọn lọ lé ike kó tó gbọ́lọ̀ yé tó bá ti máa suratul Fatiha tó máa ẹnu rẹ̀ kí máa ṣe lọ́wọ́ bá rẹ̀ lọ máa lágbòye rẹ̀ lọ ó lè ra Islam lọ́lọ́ ń kẹ́ wọ́n ti bá ti gbogbo ẹ̀ sí Yorùbá kí lẹ́ ń sọ yìí wọ́n tún sí èbó wọ́n tún sí Ìgbò wọ́n tún sí Ìgbò gan wọ́n tún sáwúsá dandan ni kọ́ lọ lé ike ọ̀pọ̀lọpọ̀ lé ike lónìí ní ìsìn ó ti di virus kò sí tó fàájú pé àwọn àfáà tí ó kọ́ wa gẹ́gẹ́ virus ni wọ́n àfáà mi ò mú mẹ́kì ta gbangba báyìí àgbà yahoo sì ni wallahi tẹ́mi mọ̀ lẹ́yìn tá a jọ gbé ní Emirates dáadáa ó náà ti dàfáà ti ṣe wá sí kò tí ì kúrò níbi yahoo rẹ̀ dòní kò tí ì kúrò níbi yahoo rẹ̀ dòní àwọn àfáà kí wọ́n sì mọ̀ pé yahoo ni ìjọ ni wọ́n jáde tí wọ́n dìbọ́nkì rẹ̀ níbẹ̀ gbangba wọ́n tún máa fọ́ra lórí ni pé kọ́sà ti máa fún alówó kọ́sà ti máa ṣe gíní o kọ́sà ti máa ìtí bàbá ìkọ́kọ́ gbé sọ́mbì ni pé ó ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó ní wọ́n padà Mẹ́kà tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ bá ti lọ máa ṣe ìgbésí ayé wọn Mẹ́kà inú wọn máa dùn ní wàláì làzim nítorí pé ọba adẹ́dọ̀ kẹ́ wọn jù bá ń lọ ayé ó tún wá gbà wọn jù bá ń lọ kọ́lọ̀ wọlá dáadáa mọ́jà yé wọn bàjẹ́ láìlẹ́ o kọ́ láàrú àwọn ànira tẹ́ ń fi ń kàn wọ́n iná lọ́tún lọ́sì ọlọ́mọdé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ rà padà sí ibú ó ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ padà sí Mẹ́kà in tí ń sọ ń bẹ̀ ní pé gbígbà pé Islam ẹ̀sìn Mẹ́kà ni ẹ máa gbọ́rọ̀ ẹ lọ ọ wá béèrè ìbéèrè kan bí ní bàbá onírànmọ́ yìí ni mò ń sọ ẹ máa gbọ́. Wọ́n padà sí Mẹ́kà. Wàláì tàláì. Ṣé bàbá tó bí òun, bàbá tó bí tọ́lé àtúnyẹ, bàbá tó bí ẹ tán ìdí bàbá wọn mẹ́ta sẹ́yìn. Ṣé orúkọ Mùsùlùmí náà jẹ́? Bàbá mẹ́ta ni mò ń sọ. Do bàbá jáde olóhùn. Irú béèrè tí bàbá yìí béèrè kìí ṣe Ìmáàmù Tọ́lá nìkan ni wọ́n béèrè o àwọn àfáà náà máa fi emotional wọ́n máa fi sọ lójú agbo pé kò sínú ilé kankan tí wọ́n ti ṣe òsà kò sínú ilé kankan èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí bàbá tó bí èmi wọ́n ń pè ní Abdul Jalil bàbá tó bí èmi bàbá tó bí àwọn wọ́n ń pè ní Ahmad Tijani bàbá tó wá tó bí Ahmad Tijani wọ́n ń pè ní Muhammadu Sani sáyẹn pé pèlè kẹta tí bàbá ìbéèrè nu ìwà bá wọn dá dúró báwọn ẹ wá jákòó sọ́dọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí ẹni yìí ń béèrè yìí emotion tí ẹ jogún lọ́dọ̀ àwọn àfáà tí máa bá wọn ṣe premier fíìmù àti premier orin àwọn òṣùpá nǹkan àfáà náà máa ṣàdúrà bẹ̀rẹ̀ ń bẹ̀ emotion wọn ní fi ń sọ̀rọ̀ kìí ṣe pé mọ̀ kankan bẹ́ o gbogbo mọ̀ tí èèyàn fi máa jámọ̀ kankan láyé ìkàkọ̀ sí lọ́dọ̀ Sokoti tí ń sọ̀rọ̀ yìí o ìmọ̀ ìwé Sokoti ò ní o ìmọ̀ àwọn bàbá wa iṣẹ́ sí àwọn bàbá wa ẹni mo challenge bàbá Sokoti kí wọ́n jáde nílẹ̀ fún gbangba kán wá kí Ògún bí wọ́n ti ń kí Ògún lẹ̀ Yorùbá kán wá kí Ọya kán wá kí Ọbàtálá ẹni tó kọ́kọ́ ṣẹ́fá láyé kán wá kí ẹni tí wọ́n kọ́kọ́ sóògùn fún láyé kí bàbá yìí wá kí ẹ rí pé olódò bàbá yìí ìgbà tí wọ́n ṣe fíìmù tí ó gbé wọn ẹni wọ́n jáde kán wá dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí tí ó gbé wọn èdè tí bàbá yìí wọ́n ń ṣe wọ́n Islam ti sọ kalẹ̀ pé innal insana la yatgha ọwọ́ pé bàbá yìí rápálá wọ Amẹ́ríkà báyìí ìmọ̀ tó ṣẹlẹ̀ bó bá jáwọn àfáà wà nílẹ̀ Yorùbá yìí náà ni wọ́n rápálá lọ Amẹ́ríkà bí London ẹ̀wọ̀ báwọn náà ṣe bọ́pọ̀lọ́ wọn ṣe máa sọ ìsọkúsọ ẹ flashback ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ráyè lọ London níbi ọdún mélòó kan sẹ́yìn tí àgbẹ̀ láti London àwọn náà ti ń ṣe wọ́n bọ̀ wálé inú tí máa bínú inú tí máa bínú ọmọ ènìyàn tó jẹ́ mùsùlùmí agbọ́dọ̀ di tírẹ́nì àwọn ọmọ káti fún wọn ní ilmun ìmọ̀ kan tó ṣe pé ní yahmihi tí wọ́n máa sọ ọmọ yẹn ní gbogbo àyè tó bá ti lè bára rẹ̀ déédéé fárọ̀sì ń bẹ lára àwọn àfáà tí wọ́n jẹ́ celebrity nílẹ̀ Yorùbá iná ní ń bẹ lára gbogbo àwọn eléré orí ìtàgé àtàwọn olórin nílẹ̀ Yorùbá wọ́n jọ ń sóògùn torí ayé ni gbogbo wọn náà wọ́n jọ ń wáyé gbogbo wọn pátá wọ́n jọ ń wáyé ìdí Saheed Òṣùpá sọ́hun gbogbo wọn náà wọ́n jọ ń wá o ẹlọgbọ́ lẹ́nu Yasa Taru bẹ́ẹ̀ ṣe bánu ìgbàtà wà Sanusi jáde ẹlọgbọ́ lẹ́nu wọn bẹ́ẹ̀ ṣe bánu Kiski ẹlọgbọ́ lẹ́nu rẹ̀ gbogbo celebrity mọ́sọ́ gbogbo wọn láìyẹ ní kẹ́kẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe bá lẹ́nu gbogbo wọn pé àwọn sàyé àwọn o ìkan náà jáde tí ń polówó ọsẹ ojúgun tí ń polówó torí kíni torí ayé ni ayé tọ́lọ́ sọ fádámà pé máa lọ bẹ̀ walakum fil ardi mustaqarrun alayhi salatu wassalam wa mata'un ila hin ìgbádùn díẹ̀ lọ́lọ́ jẹ́ ń bẹ̀ ayé tí ò nítumọ̀ Saheed Òṣùpá sọ pé òun fẹ́ sáyé tí ń ralẹ̀ tí ń ra gbogbo nǹkan yìí ẹbí lè rẹ̀ só nífọ̀kànbalẹ̀ nú ayé gangan kò nífọ̀kànbalẹ̀ nú ayé só lè control ìyàwó só níyàwó tí ń control ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ni wọ́n sì yàwó pẹ̀lú ara wọn tí wọ́n jọ sínú ilé ara wọn náà ìfọ̀kànbalẹ̀ wọ́n wá ní bẹnu kéèyàn wà láyé kó má sinmi ayé ìsinmi dànù ayé wọn tí wọ́n láwọn gbogbo ayé làwọn ní Rúkà Gàwátì nígbà tí ń bẹ láyé torí kílólò náà fi ń kọrin torí ayé
ayé yìí nìkan náà gbogbo yín mójútó ayé nìkan ni àwọn àfáà àtẹjọ́ ń bára yín ní àti ra yín ayé nìkan ayé ọ̀hún náà sí òní tánjọ́ kan kọ̀tán mọ́rúkà gàwá ti lọ́wọ́ lójijì sọ́pàlẹ̀ máa rẹ̀ destiny tọ́lọ lẹ́nu jọ mẹ́ta yìí ìjọ tẹ́ parí ifá rẹ̀ náà kọ́ ló jáde láyé ni ìjọ tẹ́ parí ifá rẹ̀ gangan tí ń kọ́ ló jáde láyé ni ọba adẹ́dà ní prógrámù sẹ̀mí ayé ẹ̀dá àwọn èèyàn ń bẹ láyé tí ò yẹ yìnú tí wọn ò so ogun kankan kódà tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n ṣe kírísítẹ́nì tí wọ́n ṣe nǹkankan ọba adẹ́dà dá wọn lóhùn wọ́n rí ṣe wọ́n lówó wọ́n jẹ́ èèyàn wọ́n jámọ̀ nǹkan wọ́n pàṣẹ ayé nígbà yẹn ò jáde àkọ́kọ́ rìn àjò Sokoti lọ sí Amẹ́ríkà ní fáírọ́ọ̀sì ti lórí wọn mo ní fídíò rẹ̀ lọ́wọ́ so Imam Ògbómọ̀ṣọ́ tọ́lé àtìlẹ́ ń pè wọn ayé ẹ̀kọ́ ni Yunus ní paleke ní bàbá wọn Yunus ló bí àwọn Yusufu ní bàbá àwọn ẹlẹ́ẹ̀kejì Abbasu ní bàbá ẹlẹ́ẹ̀kẹta bàbá Sokoti bàbá àwọn ìpàlẹ̀ kẹta láti sọ jáde tún wá béèrè ìpàlẹ̀ kẹrin ká tún sọ fún ọ a lè kábà ń dé pàlẹ̀ kẹwàá tó jẹ́ pé mùsùlùmí ni gbogbo wọn kanlẹ̀ tí ò sí ẹlẹ́bọ kankan bẹ̀ àbí wọn àwọn ránṣẹ́ yìí tí a máa ń sọ̀rọ̀ pé àwọn kan tí àwọn bàbá kan wẹ̀ lẹ̀ Yorùbá tí gbogbo ilé lẹ́rù kó jẹ́ bẹ̀ lẹ̀ Yorùbá ni àwọn ilé kan bẹ̀ bí Islam ṣe ń bọ̀ tààrà ọjà ilé wọn ni wọn ò ṣẹbọ rí mbẹ̀ nílẹ̀ Yorùbá yìí náà bẹ́ẹ̀ làwọn kan sì ń bẹ bí Islam ṣe dé wọ́n pa ẹbọ tìlẹ̀ kan náà wọ́n sì ṣe Islam lọ ìkànnì Islam ẹ̀sìn àjòjì ẹ̀sìn ìlú òkè ìlú nkankan Ògún tẹ̀ ń bọ sílẹ̀ Yorùbá ló ṣe irin ẹ̀yin òpònú bara gíẹ́gíẹ́ sílẹ̀ Yorùbá ló ní irin tẹ̀ ń bọ sílẹ̀ Yorùbá ló ní irin sáwọn ní ọ̀sẹ̀ mọ́tò ṣebí ibi tí mọ́tò bá bàjẹ́ sí ṣebí ilẹ̀ ń lọ yọ irin ibẹ̀ jáde tẹ̀ ń ta epo sí sílẹ̀ Yorùbá ló ní irin mọ́tò ẹ jáde kẹwàá dìbọn kì í pínlẹ̀ Yorùbá ló ní irin mọ́tò sílẹ̀ Yorùbá ni wọ́n ní omi tẹ́ ń bọ̀ ilẹ̀ Yorùbá ló ní omi wọ́n kálùkù dá ikọ́ lọ́bọ̀ omi mẹ́ sílẹ̀ Yorùbá ló ní òkè ẹ̀dá ilẹ̀ bókè mẹ́ ẹ wá sọ àwọn bàbá yín tó ní òkè tẹ́ẹ̀fín kílèmù pé ẹfẹ́ ṣe kìníkan ẹ wá jáde gbogbo tí ó yí àwọn ẹni tó dá gbogbo orúgúdù ilẹ̀ nílẹ̀ Yorùbá ilẹ̀ ni tí máa rí ògbé tí àwọn àfáà kọ sínú Sahih Bukhari ó sì jáde wáta tó lóhun ọmọ sọ tí ń bẹ nínú ẹ̀ pẹ̀lú òdo ẹni tó dà wọ́n láàmújù ilẹ̀ Yorùbá nù azawwajani Rasulullahi wa ana bintu sitti sinin mo wà lọ́mọ ọdún 6 l'Ànábì fẹ́mi ó fẹ́mi lọ́sọ̀ ọ̀kọ̀ sọpọ̀ bá mi sùn ó fẹ́mi fífẹ́ làkọ́kọ́ kó tó kàn bá sùn ìgbàtẹ́ yóò tú ẹ̀ sọ̀rọ̀ fífẹ́ ẹ wá fọ́pá Ànábì ń bọ́ ọdún 5 sọmọ ọdún 6 ṣé ó bá sùn lọ́kọ síbẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run gbẹ̀yàn ọmọ kí wọn ò sí ní wọn pèsè àkíyèsí ká ó bá sùn kọ́ lọ́kọ ọbẹ̀ ọkọ̀kọ́ fẹ́ làkọ́kọ́ wọ́n bà náà bí rẹ́sẹ̀ wá wọlé tọ̀ mí wa ana bintu 9 sinin nígbà tí mo wà lọ́mọ ọdún 9 ẹ̀ tí wọ́n lọ rìwáyà míì wípé idha balagatil mar'atu 9 min umrihi fahiya baligha aw kama qala sallallahu alaihi wasallam ya Aisha gẹ́gẹ́ sọ pé tọ́mọ obìnrin bá ti lè pọ́ ọmọ ọdún 9 wọ́n fi gbà tí wọ́n sọ ẹ wá wọnú hadith tí wọ́n fi ń bú mùsùlùmí lójoojúmọ́ yìí tí wọ́n gbẹ́ lẹ́nu bàbá yìí nísìnyí hadith yẹn nínú hadith yẹn àtàwọn àfáà tí wọ́n tú àti àwọn àfáà tí wọ́n kọ́ lẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ pé Ànábì sọ pé tazawwaju ibnata 9 Ànábì ó kọ́ bẹ́ẹ̀ o wọ́n sọ pé tazawwaju ibnata 9 aw 60 Ànábì ó sọ pé ẹ máa fọ́mọ ọdún 6 àbí ẹ máa fọ́mọ ọdún 9 wọ́n fún wa ní khabarun tó ti wáyé rí nígbà sẹ̀mí ayé Ànábì sallallahu alaihi wasallam ẹni sahibul qissa ẹni tó ní tàn wá sọ pé tazawwaja ní ọkọ mi fẹ́ mi ó fẹ́ mi ní Sùlọ́kà lọ́mọ ọdún 6 ó sì bẹ̀rẹ̀ ó fi mí lẹ̀ tí mo fi bàlágà lọ́mọ ọdún 9 kó tó bẹ̀rẹ̀ ní máa wọlé tọ̀ mí òfin ẹ̀sìn lẹ́fà yọ ń bẹ́ẹ̀ sì ń bá tu al-ahkam ash-shar'iyya ẹ̀fà òfin ẹ̀sìn yọ ń bẹ́ẹ̀ pé kí ló fẹ́ jáfà yọ ni pé a lè ti so igi ọmọ kalẹ̀ àmódìgbà tó bá tó bàlágà ká tó lè máa wọlé tọ̀ ẹ̀ ráyè sọyún jáde Sokoti máa bọ̀járe so ìpàlẹ̀ kẹta báyìí máa mọ̀ Ògbómọ̀ṣọ́ ni mo sọ fún yẹn àwọn jẹ́ Tọ́lá Yunus so ìpàlẹ̀ kejì ń jẹ́ Yusuf ìpàlẹ̀ kẹta ń jẹ́ Abbas lọ sí fáńdìsì ẹ̀ tó bá ti rí bẹ̀ kọ́ padà wá gbogbo ẹ̀ tó bá lè ṣe fáńdìsì ẹ̀kọ́ lọ kó wá padà wá tí ò bá ti rí bẹ̀ bó lẹ́sẹ̀ rí àwọn ẹ̀yin náà lẹ́sì pílẹ̀ kẹrẹ́ ni tó ga kẹfẹ́ rẹ̀ lẹ́ ẹ̀yin ò sì fẹ́ jẹ́ kẹ́nìkan kọ́ jáyín bọ́ ipò tẹ́wà àkàmọ́ tẹ̀dínú tùdánù náà ni ọkàn yóò ní balẹ̀ tẹ́ fi jáde láyé ṣe bójoojúmọ́ náà ni ìfúnpá yín gáàsì tẹ́ sáà rán bàmí jẹ́ lójoojúmọ́ Sokoti ẹ̀yà tó sọ̀rọ̀ lọ. ẹ ṣe máa fi ilẹ̀ Lárúbáwá kí ló wà nínú ẹgbẹ́ yẹn kéwù orí burúkú wo ló wà bẹ́ẹ̀ kí ló táwọn èèyàn máa ń sọ̀rọ̀ bí wèrè jẹ́ torí ẹ̀ ti dàrú mò ń kéwù mò ń sọ èdè ẹnìkan ní báyà mò ń sọ tápà mò ń sọ Jẹ̀bú mò ń sọ Haúsá èmi náà gbá Haúsá náà mo gbá Haúsá dáadáa. tọ́lẹ̀ pẹ́lẹ́ Haúsá. bẹ́ẹ̀ ni sà so èdè lásán sí wádìí tá a máa fi wá tí àwọn ọmọ wèrè kan máa bá wa wọ́n máa fọwọ́ lálẹ̀ níwájú àwọn bàbá tó bí wa níwájú àwọn bàbá tó bí wa. wọ́n ní súnà ànábì ní gbogbo àwọn nǹkan tí. sọ́mọ ànábì làwọn ànábì ló bí ẹ̀ ó ní bàbá tiẹ̀. sẹ́rí gbogbo tí wọ́n sọ ní Islam ti fi sí ẹ̀kalẹ̀ Ọlọ́run ni ud'uuhum li abaihim ẹ forúkọ bàbá òǹkàlùkù pé kóǹkàlùkù ó forúkọ bàbá rẹ̀ pé Sokoti ti ń sọ̀rọ̀ yìí lẹ́yìn orúkọ bàbá tó bí bàbá Sokoti àti bàbá wọn ẹni mo challenge bàbá Sokoti orúkọ bàbá wọn gẹ́gẹ́ tí wọ́n sọ pé yóò jẹ́ bàbá wọn lẹ̀ Yorùbá kán wá ka orúkọ bàbá tó bí wọn ní sílísílà pé lẹ́yìn bàbá yìí lọ́kàn bàbá yìí kí Sokoti ó wá ka 20 bàbá ogún iná bàbá wọn nílẹ̀ Yorùbá tó bí bàbá Sokoti kí Sokoti ó wá kàkalẹ̀ ọba rẹ̀ láti fèsì kalẹ̀ ó ní ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin Rasulullah wa khataman nabiyyin òjíṣẹ́ Ọlọ́run lànàbì kìí ṣe ń tẹ́mọ̀ sọ pé bàbá wa níjọ́ tá ń sọ pé gbogbo yín pariwo pé ya Rasulullah khuzi bi yadi wa tadaraka ni wa anta abi ṣèbẹ́ yìí gbà náà nígbà tẹ́ ń pa nẹ́bì ni wa anta abi ẹni màjází ni ẹ̀ ti nínú àwọn nǹkan tá ń sọ fún yín pẹ́ mọ̀ dálẹ̀ ẹ̀yin lẹ́ ń pèntì Islam ní nǹkan míì tí ó pé ní Islam kọ́ ló sọ pé kẹ́ ròyìn òun bẹ́ẹ̀
ẹ ṣàlàyé Ọlọ́run àtànábì fáwọn èèyàn kẹ́ wá fáwọn èèyàn lẹ̀ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yín tànátẹ̀ sọ pé wọ́n wà àwọn èèyàn sí Islam wọ́n sì ń kẹ́kẹ́ ìmí ìfowógun wẹ̀mọ̀ yín sí Islam ń gbà mí ìmí ìfagídí wà àwọn èèyàn láì kúrò àfi díìnì sí ń bẹ ẹ tí wọ́n máa ṣe tí ń ṣe lọ ẹ̀yìn kan máa bá wà sí yín lọ ìní wọ́n máa dé fúnra wọn Islam tó sọ pé man badala dinahu faqtuluhu sí ọ̀sẹ̀ lẹ̀ báyìí anabi Nuhu ó ní innaka in tadharhum yudillu ibadaka wala yalidu illa fajiran kafara ọkà bí masílẹ̀ òbí oró gbogbo àwọn táwọn bàbá yín fi agídí tì wọnú Islam lánàá tí wọ́n fagídí sọ wọn lóko torí ká lè dé àwo fún wọn ẹ̀wọ̀n tí wọ́n bílẹ̀ wọ́n sọ bàbá yìí ní Abdurrazak kọ̀mọ̀túnmọ̀ tí wọ́n pè ní Abdurrazak ẹrú sí Ọlọ́run ọba tí máa ń pèsè jẹ ẹ̀mú fáwọn èèyàn tẹ́ ẹ bá lọ wo Genesis bàbá Sokoti tí ń sọ̀rọ̀ yìí wọn ò jámọ̀ nǹkankan nú ayé fa àní mo tún sọ fún nígbà tí wọ́n fi ń ṣe Yorùbá fíìmù gan nígbà tí wọ́n fi ń ṣe Yorùbá fíìmù gan sẹ́ gbogbo róòlù tí wọ́n máa fún wọn kí wọ́n play wọ́n èrí ṣe bàbá yìí daft gan wọn ọmọ kẹ́kẹ́ fa kí ṣe kí mo fi ń bà wọ́n jẹ fa wọn ọmọ kẹ́kẹ́ fa ìbá náà máa wo Yorùbá fíìmù ẹ lọ wọ̀ pọ̀lọpọ̀ tí wọ́n máa fi wọ́n ṣe ní Yorùbá fíìmù lẹ́fìrí pé ní Yorùbá fíìmù kò dá fún wọn bẹ́ẹ̀ ó kọ àwọn àfáà tí ó sọ fún wọn irú tí ń sọ lọ́rọ̀ yìí tí bàbá yìí sọ lọ́rọ̀ yìí tó bá fi kọ fíìmù jáde tó bá fẹ́ ṣe premier fíìmù yẹn àwọn àfáà yìí náà wọ́n lọ sí àdúrà bẹ̀rẹ̀ ń bẹ̀ àwọn náà wọ́n lọ bá polówó tí ń sọ yìí torí pé wọ́n máa ń sọ ibi kan mo play lálẹ́ àná tí kẹtọ́ fi sàfáànù fíìmù ni wọ́n sọ jáde pé kò sí láì fi inú kí á fi ogun dé ọkọ wa mọ́lẹ̀ àbí kóbìnrin ó fi ogun dé ìyàwó rẹ̀ mọ́lẹ̀ ó tún wá sọ jáde lẹ́nu rẹ̀ pé Islam ò takò ẹni tí wọ́n fi sàfáànù fíìmù àwọn àfáà yìí náà wọ́n sì lọ bá wọn ṣe launching fíìmù yẹn tí wọ́n sàdúrà bẹ̀rẹ̀ tí wọ́n tún jókòó ń bẹ̀ tèmi tẹ́ lọ fi premier rẹ̀ kẹ́ kọ́kọ́ wù látòkè délẹ̀ náà pé sí èsì ń tọ́ takò làákàyè ìlú jẹ́ ká bàbá yóò láyà àwọn àfáà celebrity wọn lọ káàkiri wọn lọ kẹ̀kẹ́ ganu òfò káàkiri ayé wọ́n wà nú àwọn tẹ́ ẹgbọ́dọ̀ tanu ọ̀rọ̀ sọ́dọ̀ wọn kẹ́ tí wọ́n mọ tí wọ́n ṣe tí ọ̀dá ẹ̀ máa ń sọ̀rọ̀ pé àwọn Saheed Òṣùpá mo tún sọ kò tó bẹ́ẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ kọ́ sọ pé ní sàkámàǹjẹ̀ inú Kùránì in ti ń sọ ni pé àwọn tí wọ́n fi Kùránì bojú táwọn sì jọ ń pàdé bí àwọn ti jọ ń sóògùn àwọn ti fi Báíbù bojú táwọn jọ ń pàdé bí àwọn ti jọ ń sóògùn sàkámàǹjẹ̀ wọ́n fi ń láyé wọn Kùránì kọ́ ni Saheed Òṣùpá ń bá wí o wọn bí ire kọ́ sọrú ẹ̀ sí Kùránì o ẹ gbàgbé o gbogbo tí yóò yá ẹ máa gbọ́ tẹ́tìrí tán sọ oníṣẹ́fẹ́ ìnà lẹ́sọpá náà bí jí pátá ẹ̀nà lẹ́sọ pé ó bá ọmọ ọdún márùn sùn sọ wà nù Kùránì bẹ́ ọ wá ń sèbí nù Kùránì náà wọ́n ti kà níjọ́ tí bàbá tó jẹ́ káwọn rò pé nù Kùránì wọ́n ti kà ni pé ìjókòó tẹ̀fsírì ni bàbá yẹn ti ń sọ àwọn wá rò pé Kùránì ni wọ́n ń tú débẹ̀ wọn mọ̀ pé bàbá ń fìfẹ́ nú rọ́ọ̀nù àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ni níbi ọ̀rọ̀ fẹ́ ọdún márùn àwọn máa ń fi tìkíní kan ròyìn ànábì kíní kan ọ̀rọ̀ ànábì lọ́ka alá débẹ̀ tí wọ́n mọ̀ kó dùn bàbá ń polú ti sí yẹ. tí ìbá wa onígbèsè tọ́jú bàbá lówó tí ò bá sọ̀rọ̀ ẹ̀ á pàdé ẹni ìyá tiẹ̀ náà jẹ lówó àwọn ọmọ lárúbáwá náà ayé lárúbáwá ò ní dáwọn mi sórí ẹ tó bá tó pè mí kan tó bá tó pè mí kíní kan tó fẹ́ kí n dáṣà lárúbáwá kò ní dá fún wọn ẹ lọ́sàn-án pẹ̀lú èdè nínú èdè ẹ sísà síbi ọlọ́run yẹn ni wọ́n ní èdè yẹn ni wọ́n ní èdè yẹn ni ẹ lè fi gbàdúrà tí Ọlọ́run máa understand jù láyé ìsìnlẹ̀ ẹ̀sọ́ Ọlọ́run. wọ́n rí sọ náà náà láti sọ láyé àwọn tí wọ́n bá wọn sọ́dọ̀ wọn bá wọn sọ́dọ̀ ilé mi sọ pé wọn gbọ́dọ̀ sọ sí mi mẹ́tẹ̀. àmọ́ ẹ̀ yọ Rasaki kò ní orúkọ yìí Abdulrasaq lórúkọ mi. ní kí ló dé tẹ̀ wá pààrọ̀ rẹ̀ kẹ́sọ́ di Ṣàngóládé. orúkọ bànújẹ́ ni gbogbo àwọn orúkọ ọ̀pọ̀lọpọ̀ náà orúkọ yorùkọ bànújẹ́ ni. kí ni tí wàá Abdulrasaq. ṣé ìpìlẹ̀ mọ̀túnmọ̀ ẹ̀ náà láti lẹ̀. ṣé mo sọ fún mi pé mo kéwù. kéwù kankan ti. ẹsẹ̀ gbé mi kí n bá wájú ilé kéwúrí. bóyá náà ni ò jẹ́ lọ Mẹ́kà bóyá ẹ̀ bá ti lọ Mẹ́kà. wàláì wọ́n mọ̀ pé wọ́n bọ̀ mí Mẹ́kà tí mo fàlàjì o. ẹni tí èkìrun wọn bò Mẹ́kà. ẹ sàṣàfà àti mariwa tẹ́lẹ̀ sọ̀kù àti sani. máa lọ pa òkúta ìṣúlá. èṣù bó o. òkúta lẹ́ ń pọ́n lálọ́ yẹn náà. kí ló wá kí òkúta sọ̀dọ̀ tí wàá lé lá kí ni mo ṣe dáhùn. ṣe ti rí fídíò bàbá ìkan náà tó ń bẹ lọ́wọ́ mi ti ń sọ pé ṣe báwọn náà wọ́n ní ká lọ máa sọ̀rọ̀ sí màálù pé màálù obìnrin àwọn àfáà yìí ní ká bá sọ̀rọ̀ sẹ́ àwọn àfáà yìí ní ká bá sọ̀rọ̀ kìí ṣe àwọn àfẹ́ eléyìí àwọn àfáà tí wọ́n lọ ṣàdúrà lọ́jọ́ tí bàbá èrò olókùn náà àwọn àgbàlagbà olórin yìí lẹ́yìn Barrister kí ló kọ àbá tí máa bóra yìí ti jẹ́ àwọn náà ti dàgbà báyọ̀ máa lọrin àbí nǹkan ni wọ́n kébé Kwara àbí kí ló kọ wọn mọ́ná tí ó kọ ẹ̀dàgbẹ̀ bá ń kọ́ bẹ̀ lọ́jọ́ tí wọ́n sí ilé ọtí àwọn àfáà lọ ṣàdúrà mẹ́ abẹ́rẹ́ pé àmọ́ tàn sọ ni àwọn àfáà ní kẹ́ ẹ dá padà tí wọ́n bá ti lè dá ìlú ọ̀dà àwọn ni wọ́n dá àwọn ìjọba gbọ́n yẹ ká pè wọ́n ká bẹ̀ wọ́n ẹ bá ní dá sí freedom of speech yìí ó kó bá wọn lẹ̀ Yorùbá mo ò fagídí mu yín pé kẹ́ ẹ wá sí Islam mo à fagídí mọ́nì kẹ́kẹ́ kó wá sí Islam èsì ìṣẹ̀sìn àjòjì lágbé kò yé yín bàbá tí ń sọ̀rọ̀ ẹ̀ ní ìsìn ìlú Amẹ́ríkà o ṣé Amẹ́ríkà jẹ́ ìlú bàbá rẹ̀ ló fi lọ jókòó ń bẹ̀ ìlú Amẹ́ríkà o ìlú Amẹ́ríkà o so ẹ dákọ̀ ẹ fún mi yọ̀ǹda ẹ jẹ́ kí n dá ẹnìkan bẹ́ẹ̀ bínú àwọn bàbá ṣíà àti tébù ó ní forget him saying the Quran Mudu debunk such text but you said it is so you and Sokoti are not different ẹ ti ní tàn sọ nínú àwọn tàn sọ pé wọ́n ti bọ́ ọpọlọ orí àwọn èèyàn jẹ́ wá súnmọ́ mi kọ́ kan sáré gbọ́
hadith tán sọ pé ní anabi fi Aisha lọ́mọ ọdún 6 ẹ lọ mú jáde nínú hadith yẹn ibi tí anabi ti sọ jáde pé gbogbo mùsùlùmí o ẹ lọ máa fọmọ ọdún 6 tẹ́ ẹ bá ti lè rí mú jáde àtẹni tẹ́ ń tẹ̀lé àtẹ̀yin tẹ́ ń tẹ̀lé ẹ̀yin rò pé ẹni bọ́lọ̀ dáadáa inú hadith yẹn lọ túnú Bukhari látòkè délẹ̀ ẹ túnú Muslim látòkè délẹ̀ ẹ wá mú statement ibi tí anabi ti sọ jáde pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin olùtẹ̀lé mi tazawwaju ibnata 90 aw ibnata 60 tẹ́ bá fẹ́ níyàwó ẹ lọ máa fọmọ ọdún 6 o ẹ lọ mú bí tí ti sọ bẹ́ẹ̀ jáde ẹ lọ mú bí tí ti sọ bẹ́ẹ̀ jáde nínú hadith yẹn àbí bí tí anabi ti sọ bẹ́ẹ̀ jáde tazawwaja ní ọkọ mi fẹ́ mi khabaru ni now ẹgbọ́n lè ṣe yàtọ̀ láàrin pé èèyàn ń sọ ọ̀rọ̀ gbésí ayé rẹ̀ kákàkàkà kọjá ń bẹ̀ ni so tàbá rẹni tó bá ṣerú ẹ̀ tí wọ́n ṣerú ẹ̀ lẹ̀ Yorùbá ni tí wọ́n àfọmọ lọ́kọ láì tí ìsèkó ti bàlágà wọ́n fẹ́ ọmọ inú oyún lẹ̀ Yorùbá náà tí wọ́n so igi ọmọ inú oyún tí wọ́n so kalẹ̀ pé tọ́mọ yìí bá jẹ́ obìn ẹ̀dá kùmọ̀ lẹ́ni tí ó fẹ́ wọ́n sì mọ dáná rẹ̀ irú tó ṣẹlẹ̀ ń bẹ̀ nù náà ṣe sọ fún yín pé kẹ́ lọ máa fẹ́ wọ́n yẹ lọ fọmọ ọdún 6 ni bàbá yẹn kàn fẹ́ emotion tún nǹkan ẹgbẹ́ yìí ẹ̀kàn rọ́ lọ ẹ lọ ń kálukú lọ wòye sí tí mo sọ yìí ẹ lọ tún sọ yìí Bukhari ẹ tún sọ yìí Muslim ẹ lọ sí gbogbo àwọn kútùbù síhà ẹ mú bí anábì sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ lọ máa fọmọ ọdún 6 tó dẹ̀ múra kẹ́kẹ́ kẹ́bí gbà pé ọ̀rọ̀ ìwájẹ́ nǹkan tó tako làákàyè ẹ jáde ní sójú kan lẹ́wà ni. so bàbá yìí ní ìsìngbà tí wọ́n rí pé kọ̀sọ́nà àbáyọ kankan fáwọn nù eré orí ìtàgé wọ́n tún try nǹkan mi nígbà wọn rí tí ọ̀yọ́ wọn gba Amẹ́ríkà lọ sí Amẹ́ríkà tí wọ́n lọ jókòó sínú sẹ́lù bàbá wọn ṣebí kankan ni wọ́n ṣe ń bẹ̀ tí fi rówó ń bẹ̀ wọn ò ṣe máa ṣerú nǹkan nílẹ̀ bàbá wọn bì ó yẹ kí gbogbo àwọn ọmọ wọn tí wọ́n jáde lọ́hùn ká máa ṣerú nǹkan nílẹ̀ bàbá wọn bì ká máa fi rí owó ń bẹ̀ náà ká máa sàlọ̀ lónìí Al-Hajarul Aswad kí máa fi lè dágbére díẹ̀ fún tòní Al-Hajarul Aswad la yadurru wa la yanfa Hajarul Aswad òkúta tí ń bẹ́ẹ̀ tó jẹ́ òkúta tó bá dẹ́dà sẹ́ndì wá láti inú Al-Janna tó fi ní inna awwala baytin wudi'a lin-nas lalladhi bi Bakkata mubaraka ó nílé àkọ́kọ́ tó ń fi lọ́lẹ̀ fáwọn ọmọ ènìyàn lórí ilẹ̀ ó náà ní Mákà ọba dẹ́dà ló fi ilẹ̀ àwa tó lẹ́rìí rẹ̀ nínú Al-Qur'an òkúta wá ní ìgbà tánàbí ń bẹ láyé Ànábì ti jáwọn sàhábí ọgbọ́ yé pé òkúta yóò láǹfààní kẹ̀kẹ́ tí ó ṣe o kò sí ní sùtá kẹ̀kẹ́ tí ó ṣe yín bí àbá wá lọ Mákà bá ṣe ń lọ Mákà tó bá tàwá fún ní Mákà dandan ni kó débi òkúta Hajarul Aswad níbi yóò sọ fún bẹ́ẹ̀ pọnlá o àwọn èèyàn wa ní à ń fi ẹ̀fíìsì kún o pé kánsá lè lémi náà débẹ̀ àlọ́ ọbọ̀ òkúta ń bẹ o bàdẹ́ display àwọn fọ́tò kọ̀ọ̀kan Ọlọ́run kádàrá káwọn náà ọmọ tí ń bẹnu Káàbà o a sì láwọn student ti ṣiṣẹ́ ń bẹ̀ dọ̀lá ta ní ọya ẹtún bá wa lọ ọbẹ̀ àbáwà láwọ̀ nígbà táwa wá ni wọn ò gbé nǹkan kan pamọ́ bẹ́ o ilé Ọlọ́run bí inú mọ́sáàsì mọ́ wáyé ẹjẹ́ fi hàn yín bínú mọ́sáàsì ṣe máa ń mọ́ bẹ́ẹ̀ náà nínú bẹ́ẹ̀ náà ṣe sí kíni bẹ́ẹ̀ ló ṣe mọ́ ẹtìrí Ọlọ́run bí ṣe máa ń mọ́ tí ò ní sí kí wọ́n gbé nǹkan kan pamọ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà iná ni mọ́sáàsì Ọlọ́run ṣe máa ṣe kíni o ìní mọ́sáàsì ilé Ọlọ́run lọ́run ṣe máa ń mọ́ o gbogbo àwọn celebrities tí wọ́n lọ tí wọ́n sá láwọn fẹ́ fagídí kíìsì òkúta àwọn náà kó ọ̀rọ̀ báyìí kíní báyìí o Ànábì sálàyé rẹ̀ fáàlú mọ̀ pé òkúta tí ń bẹ ń bì tó ti bó jẹ́ pé ọba adẹ́dà ló sẹ́ndì ẹ̀wọ́ látàrí jẹ́ náà yìí kò nípa lára kẹ̀kẹ́ tí ó ṣe o kò sí ní sùtá kẹ̀kẹ́ tó lè fi kan yàn ọba adẹ́dà nìkan ilé ní gbogbo agbára lọ́dọ̀ o tẹ́ ẹ bá débì ẹsẹ̀ tí ẹni ẹsẹ̀ nìkan wọn ò ní ẹ máa jà kó torí pé sáfẹ́ kíìsì òkúta láwùlà nàbí yóò kọ balà kàtí ẹ bá ṣe pà nàbí kíìsì wọ òkúta yìí má kọ bali tuka in bá ti kíìsì ẹ láyé ọmọ Khattab lọ sọ bẹ́ẹ̀ ó lọ dá mi lójú bẹ́ẹ̀ pé ó láǹfààní kẹ̀kẹ́ wala tadur ó sì ní sùtá kẹ̀kẹ́ tó lè fi ṣèyàn so gba àwọn òṣùpá ní ìsìn wọn lọ múra wọn lọ Mẹ́kà wọn lọ kẹ̀kẹ́ sí wọn lẹ́sìn inú ìgbésí ayé wọn bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfáà jẹ́ ń kóra wọn lọ yìí gbogbo àwọn kìnnìkan yà jẹ́ ń kóra wọn lọ yìí ẹ̀sìn wọn ní bẹ́ẹ̀nù sẹ́bí ayé ti wọn náà ṣe báwọn kan sọ di ẹ̀fíìsì pé mo kó yàn 3 lọ mo náà yàn 7 lọ zaka gangan tí ń bẹ níwájú ká tó kan wàhájì lìbẹ́ẹ̀tì zaka dà tí mùsùlùmí yọ ọmọ lórí ilẹ̀ ẹ bá àwọn èèyàn sòdodo tí wọ́n sọ fún yín pé dandan kéèyàn lọ Mẹ́kà limanista tó àìlé ìsẹ̀bí ìlà ẹ bá ní kàkọ́ àti lọ ní ìwọ̀n ni lọ yáwó torí kọ́ lọ ẹ̀sìn ẹ ṣàlàyé fáwọn èèyàn tí wọ́n ní lọ yáwó náàbò torí pé lọ Mẹ́kà wọn ò ní ta dúkìá mi torí wọn fẹ́ lọ Mẹ́kà tí ma ní kàkọ́ abẹ́ tálàfíà sí ń bẹ̀ inú wọn ní kí n lọ ẹ̀dẹ̀ wá sọ ọgbẹ̀ ní pátí nítorí àbọ̀dé Mẹ́kà torí pé ìlọ gbówó ọpẹ́ sí nǹkan ẹ̀sọ ogun nǹkan tí ò nira ẹ̀sọ́ di ìran máwùn yẹn lọ́wọ́ so tí gbogbo àwọn yásàtàrù nǹkan tí láwọn máa lọ tíra lọ táwọn máa lọ mọ́sáàsì àwọn máa di tí àmákò tí àti ń di ìmákò kí ní ìyàtọ̀ tó fi wà ń bẹ̀ níbi àdó kéṣẹ́ tí wo ni gbogbo yín ṣe jáde lórí pé yásàtàrù ọ̀rọ̀ tó sọ yóò dáa pé tó bá lọ kírun mọ́sáàsì ò lè jẹ́ nìkan wá pọ̀ lọ́sàn gan ó tún di tíra àmákò yín bo lẹ̀ pé eléyìí wà nínú ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀wá láwọn bàbá eléyìí sọ̀rọ̀kúsọ ibi wọn ti jogún sọkúsọ òkúta wọn pọ́nlé so ọ̀rọ̀ wọn pọ̀ jù bá ń lọ àmá ẹjẹ́ tuntun ọ̀rọ̀ eléyìí tí mo ní iná àwọn fíìmù tí wọ́n ṣe premier rẹ̀ rẹ̀ o. ìwọ níbi kí ọkùnrin lo oògùn fóbìnrin tí ò bá ti ní fìyà jẹ kò sí wàhálà níbi kí obìnrin lo nǹkan fọkùnrin nítorí ìfẹ́ tí ò bá ti ní fara ní ẹsẹ̀ faramọ́. ṣe rí àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé mo fẹ́ ra yín létí nǹkan. ẹ jọ sẹ ẹgbọ́n mẹ́sẹ̀jì tọkùnrin pass ń bì ẹjẹ́ bá yín tó play. kò sí èèwọ̀ níbi kí ọkùnrin lo oògùn fóbìnrin tí ò bá ti ní fìyà jẹ
kò sí wàhálà níbi kí obìnrin lo nǹkan fọkùnrin nítorí ìfẹ́ tí ò bá ti ní faralé ẹ̀sìn faramọ́. sẹ́yìn gbọ́ ẹ̀sìn wo ló faramọ́ ẹ̀sìn wo ló faramọ́ róòlù àfáà wọn ní kó wá play nu fíìmù yẹn o lópònù tí ń sọ̀rọ̀ róòlù àfáà ló play o ìjọ tí fíìmù yìí jáde àwọn àfáà yìí náà wọn lọ bá wọn ṣe pèmíà rẹ o àwọn náà lọ lọ́ǹtì ẹ̀ jáde o tí wọn gbọ́n tó sọnú ẹ̀ wọn ò fíìmù kan tó lọ ṣe pèmíà rẹ gbogbo àwọn àfáà Sanusi wọ́n pè wọ́n lọ káwọn sáà ti lọ ní wọn ò gbọ́n wọn ọmọ tí wọ́n fẹ́ lọ lọ́ǹtì gbogbo àwọn àfáà Bukhari wọ́n pè wọ́n lọ gbogbo àwọn àfáà Fulani wọ́n pè wọ́n lọ gbogbo àwọn Yasataru wọ́n pè wọ́n lọ gbogbo àwọn ọlọ́run mẹ́rú ẹ̀ wọ́n pè wọ́n lọ ẹ wá gbé sẹ́gbẹ̀ẹ́ àwọn kan pé Dr. Imran Eleha sí Ramadan lecture ní Ramadan tá a gbà lọ yìí Dr. Imran Eleha àwọn kan pé wọ́n sí Ramadan lecture ẹ lọ gbé lecture tí wọ́n kàn ṣe fún àwọn tí wọ́n pè mọ́ àwọn tí wọ́n pè bí cooperative kan bí kan ní ìmọ̀ mo sọ pé kì í ṣe àwọn tó yẹ pé ní bóyá onísúnnà ni wọ́n gẹ́gẹ́ fún ní wọ́n pè wọ́n tó yẹn ṣe bánà ńlá kan báyìí ẹ bá rí fídíò yẹn ẹ lọ wo táwọn ń preach ń bẹ pẹ̀lú pé wọ́n dá àwọn mùsùlùmí tí wọ́n wà lójú ago padà sọ́dọ̀ Ọlọ́run pé níṣòro bá ṣẹlẹ̀ nǹkan báyìí láfi kojú ẹ̀ gbogbo tí wọ́n fi kọ́ wọn tọ́lọ́ ní ẹ̀yin ń kọ́ ẹ̀rí yòó ṣe ilé tí ń sọ̀rọ̀ nú fíìmù pé oògùn fẹ́ ṣé ó yàtọ̀ sí tí Nàkíbùlà Sẹ̀ráfì lọ́rin sọ nípa akẹ́ lọ́mọ́ fògùn fáwọn obìnrin ẹ ti rí pé nkẹ́kẹ́ náà wọ́n jọ preach gbogbo ẹjọ́ bá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ pẹ̀lú ẹ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ lọ ní o ẹ má torí pé àwọn kan fi fọ̀díyàtú ṣèkì sókọ yín torí pé ti jọ́nkì ìdẹ́jọ́ ń kira yín ẹ má torí eléyìí máa rò pé kíní kan ìfẹ́ ṣe kíní kankan òdodo bá fẹ́ tẹnu jáde ẹjọ́ jáde bí ó bá sì ní jáde aw liyasmut man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut àbí kẹgbẹ́nu yín lọ dandan ní kẹ́ sọ̀rọ̀ ní kí n parí ọ̀rọ̀ mi az-zalimu mọ̀ kàálà nánà kí àwọn bàbá wọn máa múra kalẹ̀ lórí ọ̀rọ̀ tí mo fẹ́ wá sọ lórí ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta az-zalimu alábòsí nadimun oní ọkà bàmá o wà in madahahu an-nas kódà káwọn èèyàn máa yìn ẹ̀bá kan ní sàlámù jù bẹ́ẹ̀ lọ wal madhlum ẹ̀ ń jẹ́ sàbòsí sí salimun oní ọ̀là wà in dammahu an-nas kódà kẹ́ máa yẹ̀yẹ̀ rẹ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀dẹ́ nǹkan kìíní kan handicap ní kankan ẹ̀yin náà rojọ́ rẹ̀ wájú Ọlọ́run lálìkìyámà gbogbo ẹ̀dẹ́ fi mùdúrù mọ́kàtí ṣe ẹ̀yẹ tẹ́ fi èbú ara bú wọn ẹ̀ rojọ́ rẹ̀ lálìkìyámà ẹ̀ lé mórí bọ̀ kò sí rúnú tó lè kó lè máa bí tẹ́lẹ̀ máa fi èbú ara bú wọn ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuhu Ọlọ́run wala tanabazu bil alqab ẹ má sọ̀rọ̀ ayé lóko tí ó dá gbogbo ẹ̀lẹ́ rojọ́ ìwọ tọ́rọ sójú rẹ̀ náà tí wọ́n kó àdó lọ́wọ́ sínú àpò lójú rẹ̀ tí wọ́n náà pẹ̀ nìkan ní mufti aládò ìwọ náà rojọ́ rẹ̀ pé sí ẹkọ́ dùn yẹn sí ọ tí wọ́n kó síbẹ̀ lójú rẹ̀ tí wọ́n sì kó jáde padà lójú rẹ̀ sójú rẹ̀ ní àfi mú kòde wá sójú rẹ̀ ní àti rọ ẹ̀jẹ̀ sínú ké ní tí ó sójú rẹ̀ ó sì sọ gbígbẹ́ gbígbà pé nǹkan tó sójú rẹ̀ ló ń sọ ìwọ náà rojọ́ rẹ̀ wájú Ọlọ́run kìí àmànù sáyé rẹ̀ wàlùkọ́ọ̀nìyàn aláyọ̀ọ̀kà gọ̀níyàn oní ọ̀rọ̀rọ̀ wà ń já àkọ́dà kébí máa pa wàlìhàrísù olójú kòkòrò fàkírùn olùsí ipò olùsí ní ọmọ wà ń màláka kódà kó ní gbogbo táyé fẹ́ ní wọ́n ni wà ágìnà ìsáni ẹn tó rọrọ̀ jù láyé laysa man yamliku limala kèése gbogbo ẹn tó ní gbogbo táwọn sàídì fi ń púrù báwọn ní kẹ àwọn fẹ́ láyé hùn laysa man yamliku limala kèése ẹni tó ní gbogbo dúkìá ayé ni wọ́n ń pèlè ẹn tó rọrọ̀ láyé bali man yamliku sihhata ẹni tó lálàáfíà lọ́rọ̀rọ̀ ayé wa rahatal bal ẹni tó ní sinmi ọkàn lọ́rọ̀rọ̀ ayé gbogbo bẹ́ẹ̀ ṣe ń tikùn káàkiri náà sẹ́ sinmi ayé tèmi lè ní dù ṣé bó ṣe kíkùn yín orí náà lórí hùn tẹ́ẹ̀ bá rẹni tí ó bá yín sọ òdodo ọ̀rọ̀ àwọn bá yín sọ àwọn kẹkẹrẹ sáà tíkùn fèrí báwọn só jẹ́ nísinmi ìbéèrè méjì olè mi bí ṣe nísinmi inú ọkàn ṣe ẹ̀sìn nísinmi inú ayé gẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh